Ọbásanjọ́ ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o ẹ kú ètò rìkíṣí tẹ̀ ń dì káàkiri ẹ kú ètò ẹ ǹlẹ́ Ọlọ́run á san yín. Ẹ kú dédé àsìkò yìí, àdẹ̀kù ọjọ́ mẹ́ta, ṣé àlàáfíà ni gbogbo wa wà? Bàbá Ọbásanjọ́, ẹ wo bọ́n ṣe kan bàbá Ọbásanjọ́ lábùkù. Ẹ̀yin èèyàn mi, ìròyìn ò tó àmójúbà o, ìròyìn ò tó àfojúbà. Bó ṣe jẹ́ pé ìyá wa ò tẹ̀ ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀, Yorùbá ó dà bá Haúsá ti dùn lẹ́nu màmá. Ìyá wa Títílayọ̀, ìyàwó Àtíkù, ẹ wá gbọ́ jẹ̀ǹgbẹ̀ tí èlé ọ̀rọ̀ àgbọ́gbá ti mú. Wọ́n ní wọ́n ní gángan ni bàbá Ọbásanjọ́ ń ṣe. Ìyàwó Àtíkù ni ó kan bàbá Ọbásanjọ́ ní àbùkù olóròǹbó. Àbùkù yìí ti pọ̀ jù. So ìyàwó wọn ni àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa Àtíkù wọn kò lè jọ wá lójú torí pé ìyàwó wọn ni. A dẹ̀ rí àwọn ọmọ Nàìjíríà nípa àwọn ọ̀dọ́ tó dàbí tiwa wọ̀n tẹ́ pé wọ́n ṣì wà lẹ́yìn Àtíkù pé kí Àtíkù kó ṣe wá jẹ ààrẹ Nàìjíríà. Èmi ọmọ Nàìjíríà tí ó fẹ́ jẹ ìjọba tó fẹ́ jẹ president ní lórí o, bóyá ayé àtúwá Àtíkù ni ló fẹ́ jẹ. Ẹ mọ iye ìgbà tí Àtíkù ti lọ tó ń lulẹ̀, ó yẹ kó ti mọ̀ pé kò sọ́nà òun bẹ́ẹ̀. Wọ́n ní Ọlọ́run ló pe Àtíkù kó wá tún Nàìjíríà ṣe. Ìyá màmá ló sọ bẹ́ẹ̀ o. Ẹ wo, ẹ jẹ́ ká tiẹ̀ gbọ́ ohun tó wí. Ó kan bàbá Ọbásanjọ́ lábùkù, àbùkù yìí ti pọ̀ jù. Màmá ẹ̀ bá dẹ̀ díẹ̀, yìí bọ́mọ Yorùbá nìyí. Ẹ̀ bá dẹ̀ díẹ̀, àbùkù yìí ti pọ̀ jù. Àbùkù yìí ti kàn jù. Ẹ bá fi tọmọlúwàbí sí i. Tẹ́ ní bàbá àgbàlagbà ẹ̀ ń ṣe gángan pé ẹ fẹ́ kàn wọ́n ẹ fẹ́ gbé wọn látòkè kẹ́ fi àbùkù fi jọ wọ́n mọ́lẹ̀. Ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu mi. Bàbá Ọbásanjọ́ ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o ẹ kú ètò rìkíṣí tẹ̀ ń dì káàkiri ẹ kú ètò ẹ ǹlẹ́ Ọlọ́run á san yín lẹ́san gbogbo ohun tẹ́ ń ṣe. Kí l'Àtíkù rà nígbà yín náà mo fẹ́ bi yín léèrè? Ṣé wọ́n bí Ṣólúmẹ́jà ni? Wọ́n fìyàn ṣe vice lẹ fi ṣe vice, ó dẹ̀ ń tẹ̀lé yín ẹsẹ̀ méjèèjì. Ìgbà táwọn gọ́vnà against yín, ṣe bóun ló tì pé òun fẹ́ betray yín. Ẹ̀yin ò dẹ̀ fẹ́ sanwó síbi tó wá, ṣó ọ̀rọ̀ ẹ̀ ju third time lọ ni? Ó dẹ̀ ti bẹ̀ yín, ó fi style bẹ̀ yín, ó fohùn bẹ̀ yín, ó fọlọ́run bẹ̀ yín. Ṣọ́lọ́run ni yín ni? Lẹ́yìn àpọ́nlé àbùkù ló kàn, àbùkù ni mo fẹ́ fi kàn yín láàárọ̀ ìtorí ẹ̀ mọ̀ ètò tì. Àgbà yín àgbà ránù ni, àgbà tí ò mọ létò. Ẹ̀dẹ̀lẹ́ ẹ lọ Bible school, ṣé Bible school tẹ́ ẹ lọ ṣé wọ́n ní kẹ́ máa fi dìtẹ̀ ni? Bẹ́ẹ̀ tí ń pe Òbí lẹ́ ń pe Rábíù lẹ́ ń pe Kọ́ńkọ̀só. Kí làwọn ènìyàn ní ṣe pẹ̀lú yín? Ẹ lè jókòó gẹ́gẹ́ bí àwọn general Babangida, àwọn general Abdulsalam, àwọn T.Y. Danjuma, àwọn general Gusau. Ẹ rí bí wọ́n ti sọwọ́ ọmọ wọn tí wọ́n ṣàgbéjẹ́ mọ́wọ́. Àfi kẹ́ máa kúrú kẹ́ máa ga. A gbọ́ pé òtẹ́ẹ̀lì ló ní Tinubu fún yín. Ẹ lò 3 days lẹ́ ń pe Òbí lẹ́ ń pe Rábíù tẹ́ǹsán tí wọ́n ti owó sí yín. Ẹ má fàbùkù kanra yín fa. Torí Ọlọ́run ló ní k'Àtíkù máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Ọlọ́run ló fẹ́ lò fún Nàìjíríà, ẹ̀yin ò dẹ̀ fẹ́ gbà. Ọlọ́run lẹ́ ń bá fọ́, Ọlọ́run á dẹ̀ fàbùkù kàn yín. Èyí tẹ́ fẹ́ ṣe Ọlọ́run á jẹ́ kójú tì yín, á telégbè lẹ́yìn yín. Kí ló dé? Nígbà tẹ́ wà ní prison yìí ó là bó ti ń ṣe nìyẹn, bẹ́ẹ̀ pé Ṣéwù Musa Yar'Adua ló wà níbẹ̀ bó ti ń ṣe pẹ̀lú yín nìyẹn. Ọ̀la ọ̀túnla tó bá fẹ́ sọ̀rọ̀ á ní ẹ̀yin ni bóòsì, ẹ̀yin lọ̀gá àwọn, ẹ̀yin ni gbogbo ẹ̀. Ṣé Kọ́ńkọ̀só lè ṣe bẹ́ẹ̀ fún yín àbóbí? Torí ẹ̀ ní Fáyọ̀ṣe fi yín wọ́lẹ̀ níbi bábí ẹ̀ tó pè yín tó láàlì yín. Ẹ kì í ṣàgbà. Àwọn Yorùbá wọn ọ̀dẹ̀ respect yín àṣàgbà tó ń tolé, àgbà tó ń da nǹkan rú everybody mọ̀ yín sí. Ẹ ṣe question ara yín bàbá. Tẹ́ bá sùn tẹ́ bá jí ńkọ́? Torí ètè lẹ fi ń jí, ètè lẹ fi ń sùn. Tẹ́ bá wà nínú period yẹn tọ́lọ́run bá mú yín lọ ńkọ́ tó mẹ́rin, kí lẹ fẹ́ lọ bọ́lọ́run sọ? Ẹ lẹ́ padà sí school, ẹ̀ ń ka Bible. Ṣé Bible ètè ni wọ́n ní kẹ́ máa fi ṣe?
ẹ jẹ́ ṣọ́ra yín kẹ́ ẹ sọwọ́ síbi táwọn ń gbé, kẹ́ ẹ fi Àtíkù lẹ́rùn lẹ̀. Tẹ́ bá ní blessing tẹ́ máa fàtíkù ẹ fún un, tẹ́ ẹ bá ní ẹ fílẹ̀ ẹ máa wò ó nà. Kò dẹ̀ tọrọ owó lọ́wọ́ yín, kò dẹ̀ sunkún sí yín, ó ń respect yín dọ̀la dọ̀túnla. Anything tó bá máa taba yín Àtíkù ò fẹ́, anything tó bá máa taba yín Àtíkù ò fẹ́. 2003 èmi wà ní campaign team, àǹtí Ìyábọ̀ àwa ló tẹ̀lé, èmi mo bí léèrè ní òtẹ́ẹ̀lì pé kí ló dé tí ò fi tẹ̀lé bàbá, ó ní ọ̀rọ̀ òun àti bàbá ò ní wọra. Ẹni tá a fẹ́ yín tá a ṣe tẹ́ ẹ̀ bá sí láyé lónìí Àtíkù ò ní jẹ́ káwọn ọmọ yín ráre. Ẹ mú gbogbo ẹ̀ ń tẹ́ báṣubàṣu, ṣọ́ọ̀bọ ni yín ni. Torí ẹni tí ò bá ti mẹ́ni tó fọ́ràn ọ̀bọ ni yín bàbá, ṣọ́ọ̀bọ ni yín, ẹ sọ mi ṣọ́ọ̀bọ ni yín. Tẹ́ bá ṣọ̀bẹ jẹ́ ká mọ̀ pọ̀ bọ̀ ni, torí ọ̀bọ ló máa ń fò káàkiri bí aláìní ròònù báyìí. Kí ló dé? Ẹ tọwọ́ yín baṣọ o. Mo kàn wá fún yín ní kìlọ̀ ni. Mo fún yín ní kìlọ̀. A lè lágbàlagbà bí yín ní nọ́ọ̀tì. Èmi ọmọ Yorùbá ni mí àti ìyá mi àti bàbá mi. Owó tí mo ní ni mò ń yá yín. A lè lágbàlagbà bíi tiyín lókè ọ̀yà kó máa ṣe báṣubàṣu tẹ́ ẹ̀ ṣe bàbá. Gbogbo èèyàn ló identify Àtíkù pẹ̀lú yín. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ bí wọ́n ti ń wo Àtíkù wò yín. Tẹ́ ẹ̀ bá ní bá a ṣe nǹkan kan nípa kó di ààrẹ, ẹ fílẹ̀. Èwo lẹ̀ ń súná sí bíbá, lẹ̀ ń súná sókè, lẹ̀ ń súná sísàlẹ̀, kí ló dé? Lẹ́yìn àpọ́nlé àbùkù ló kún, àbùkù náà lẹ máa kàn tẹ́ ẹ̀ bá dẹ́yìn lẹ́yìn Àtíkù. Mo fele mo ṣiṣi yín létí, tẹ́ ẹ̀ bá dẹ́yìn ẹ máa rí ṣàkàṣàkà lẹ́yìn. òun náà lẹ gbọ́ yẹn, òun náà lẹ ti gbọ́ yẹn. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu mi. Òun ló jẹ́ kí n mú ní mọ́ńbí kẹ́ fi tí ara yín kẹ́ fi gbọ́ ohun tí wọ́n fi bàbá Ọbásanjọ́ wé. Wọ́n níbẹ̀ náà Láyọ̀délé Fáyọ̀ṣe ló ṣe kàn wọ́n ní àgbákò ní ìjọsí tó lálé bàbá Ọbásanjọ́. Ẹ̀yin náà ẹ máa rọra ṣe, àgbàlagbà níyín. Àwọn nǹkan tẹ́ ẹ ti bàjẹ́ ò mà ṣe ń túnṣe mọ́. Wọ́n ní bàbá sọ pé àwọn lọ study, ṣé wọ́n lọ sí Bible school àbí nǹkan kan. Níbo? Àwọn nǹkan tẹ́ ẹ ti bàjẹ́ lórílẹ̀‐èdè yẹn kò ṣe ń ṣe mọ́. Àwọn opportunity tẹ́ ẹ ti ní tí ẹ ti miss ẹ̀, a mọ̀ pé ẹ máa regret àwọn kọ̀ọ̀kan nínú ọkàn yín. Ó ní àwọn abala kan náà tẹ́ ẹ ti ṣe o. Ṣùgbọ́n èyí tẹ́ ẹ bàjẹ́ ló dà ń púpọ̀ jù. Èyí tẹ́ ẹ bàjẹ́, àwọn opportunity tẹ́ ẹ ní ó ti pọ̀ jù. Nígbà tí ẹ mọ àwọn nǹkan tí Babangida ti ṣe, àwọn ìbàjẹ́ tí Babangida ṣe sílẹ̀ Yorùbá, nígbà tẹ́yìn débẹ̀, ibi tó yẹ kẹ́ ti bẹ̀rẹ̀ àtúnṣe nìyẹn. Bàbá Ọbásanjọ́, ibi tó yẹ kẹ́ ti, òun la ṣe fi ń wo bàbá Tinubu ń sìn o. Torí nígbà tí ẹ̀yin ẹjọ́ ọmọ Yorùbá, ẹ ṣe president ìlú, ẹ rí Ìlọrin pé wọ́n gbà mọ́ Yorùbá lọ́wọ́. Ẹ dẹ̀ lo ẹ ti kọ́kọ́ ṣe ní ìjọba ológun, ẹ ló ti kọ́kọ́ ṣe ìjọba alágbádá ní 99. Ẹ ti bọ́ síbẹ̀. Ìlọrin, àwọn èèyàn wa ní Ìlọrin kígbe. Ẹ mọ̀ pé wọ́n gba Ìlọrin mọ́ wa lọ́wọ́. Ẹ gbé ìgbésẹ̀, ẹ ti ẹ̀ ronú lọ́bẹ̀. Bákan náà làwọn èèyàn wa ní Kogi. Ẹ wo àwọn Fúlàní, wọ́n ṣèkọlù léni, wọ́n ṣèkọlù lọ́la. Ààrẹ Ọ̀nà Kakanfò sọ̀rọ̀ kan nínú ìwé ìròyìn léni ńsìn. Ó ní Kwara àti Kogi state wọ́n má gbójúlé àwọn àmì àwọn ọlọ́pàá o. Wọ́n lọ gbójúlé àwọn local ọlọ́dẹ, local kíní wọn security. Oníkan wọn lọ empower. Bó dẹ̀ pé lóòótọ́ ni. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ Màlàmí tó jẹ́ pé òun ló ń dájọ́ fún àwọn agbésùnmọ̀mí. Tó sọ pé ló ń sọ nínú ìgbà yẹn. Àwa náà ò kéré nínú ayé. Màlàmí ń sọ, ó ń sọ pé anybody tán bá mú tó bá ń ṣe olùgbọ̀wọ́ tó empower àwọn agbésùnmọ̀mí nígbà yẹn, pé nǹkan tí òfin á fojú ẹ̀ rí. Àṣé Màlàmí ló wà nídìí gbogbo wàhálà yìí. Ṣé ẹ rí àkókò ti tó? Ẹ̀yin olórí ológun, chief defence staff and ṣé Musa ni wọ́n porúkọ ẹ̀, àti bàbá wa ètò ọmọ Yorùbá kí lórúkọ ohun tiẹ̀. Àkókò ti tó. Ẹ jẹ́ ká wọ́n gé yín létí lọ. Ẹ jẹ́ kó gé yín etí yín, ẹ jẹ́ kó gé lọ. Wọ́n pọ̀, kì í ṣe Màlàmí nìkan, kì í ṣòun nìkan o. Màtàwálì wà ń bẹ̀, kì í ṣe wọ́n pọ̀. Àti rí ọmọ Òkè Ọya lọ́hùn tó jáde síta tó wá list orúkọ wọn. Àwọn tó ń ṣe olùgbọ̀wọ́ fún àwọn agbésùnmọ̀mí. Wọ́n pọ̀. Òun ló fa táwọn mú Fúlàní lé ní kẹ́ tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, wọ́n ti tú wọn sílẹ̀. Ẹ wo àwọn tó ń sọ pé wọ́n ti fẹ́ tú sílẹ̀ ńsìn.
wọ́n náà fẹ́ tú wọn sílẹ̀ before you know wọ́n á sọ wọ́n dọmọ ọmọ dáadáa, káàbọ̀ ọmọ dáadáa, ó jagun ó lọ bọ̀, wọ́n á empower wọn. Àwọn àmì wà nínú igbó, wọ́n ń kojú wọ́n ìpa àwọn àmì àtàwọn ọlọ́pàá kan àwọn níbi tó ti lọ kojú àwọn Fúlàní nínú igbó, wọ́n ìpa àwọn ṣáà náà níbẹ̀ yẹn, àwọn bíi 5 ó wà ní ìròyìn. Kí ni gbogbo kàtìkàtì wọ̀nyí? Kí ni gbogbo kàtìkàtì wọ̀nyí? Malami nǹkan tí wọ́n okay nígbà tí àwọn tí wọ́n lórí release Malami ilé ẹjọ́ ní kó fi sílẹ̀ kán lọ máa ṣèwádìí lókínní. Àwọn EFCC tún gbé wọn lọ ilé ẹ̀, wọ́n lọ tú ilé ẹ̀, wọ́n bá ìbọn nílé ẹ̀ Malami. Ìbọn tí ò ní license wọ́n bá nílé Malami. Ìbọn tí ò àwọn oríṣiríṣi nǹkan tó fi empower àwọn Fúlàní wọ́n bá nílé ẹ̀. Wàhálà tí ìlú yẹn kò sí àtúnṣe. Òun la fi ń pariwo ọ̀pọ̀lọpọ̀ ní wọn kúkú ọ̀dà sán nǹkan tá à ń ṣe. Wọ́n kàn rí wa pé à ń jáde à ń sọ̀rọ̀ tí wáyé wa amọ̀kọ́ tá à ń sọ, we know what we are saying. Nàìjíríà ò lè work never. Àwọn kan wà ní díẹ̀. Ṣé bó náà lẹ rí àwọn tó ń ṣèjọba lé yín lórí, àwọn tó ń jókòó lé orí ọ̀rọ̀ yín, gbogbo nǹkan tó tọ́ sí èmi àti àwọn tó jókòó lé lórí, àwọn kan àwọn ló ń empower Fúlàní tó ní kó máa pa àwọn èèyàn kiri. Wọ́n mọ èèmù wọn, wọ́n mọ àwọn òkè ọya iná ní gbogbo wọn wà. Àwọn olórí wa nílẹ̀ Yorùbá wọ́n dẹ̀ mọ̀, wọ́n máa bá wọn ṣe. Ẹ jẹ́ ká dá dúró wọn kọ̀. Ṣé ó di dídán ni? Ṣé dídán ni ká bá wọn ṣe ni? Ọwọ́ àwọn olórí wa nílẹ̀ Yorùbá ló wà. Òun ni bàbá Ọbásanjọ́ opportunity tẹ́ ẹ ní tẹ́ ẹ kẹ́ ti gbé ìgbésẹ̀ ẹ̀kọ́ ẹ̀ ṣe. Òun ló fìyà ń jẹ wá o. Òun ló fìyà ń jẹ wá ń sìn. Bàbá Tinubu wà ń bẹ̀ ń sìn. Àáwò nǹkan tá dánwò ní second kìíní tó fẹ́ lọ ní next year torí máa padà wọlé. Kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe sí ní gbogbo ilé tó ń bá kiri. Ẹ jẹ́ rí nǹkan tó ń ṣẹlẹ̀, gbogbo wọn ló ń sá lọ APC, wọ́n drop PDP, wọ́n drop ADC, wọ́n sá lọ sí ọmọ Àtíkù ó fi ADC sílẹ̀ ó wọnú APC. Ọmọ Àtíkù ó ní ìyàwó ẹ̀ wá jáde síta ń sìn, ó ń sọ pé Ọlọ́run ló rán Àtíkù wá kó wá tún Nàìjíríà ṣe. Níbo Nàìjíríà ti wò? Ṣèbó ṣe vice president pẹ̀lú Ọbásanjọ́. Kó wá tún ìlú wo ṣe? Ìlú wo ló fẹ́ wá tún ṣe? Ọlọ́run ò pé kankan. Ẹ wo ẹ̀yin ènìyàn wa, ohun tá a mú wá fún yín tí nìyẹn o. Ní mọ́ńbé náà ni. Èmi ọmọ yín ni o. Àkàlàmàgbò TV. Ẹyẹ méjì ò kí ń jàṣà. Ẹ̀yin ènìyàn wa, Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Àwọn agbésùnmọ̀mí, a gbọ́ àwọn aláàtì kan ti jáde, wọ́n fẹ́ attack o. Àwọn Fúlàní fẹ́ attack. Wọ́n dẹ̀ máa ń dé bí olè lóru ni. Ẹ jẹ́ kí gbogbo àwọn local hunters kan la ojú wọn sílẹ̀. Gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò wa pápátá nílẹ̀ Yorùbá, Àmọ̀tẹ́kùn, ẹ bá wa empower wọn mọ́. Ẹ bá wa empower wọn. Bó ṣe jẹ́ nìyẹn o. Ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ l'Ọ̀yọ́ state. Gbogbo ẹ̀ dàrú lọ́tùn lósì. Kò síbi tá àlàáfíà wà nínú ìlú. Kí lẹ wá ń ṣe olórí fún wa fún? Irú olórí wo ni titi yín? Ẹgbọ́n kan tí Donald Trump sọ ni. Ó ní ìtìjú ńlá ni pé ẹ ń negotiate pẹ̀lú àwọn agbésùnmọ̀mí. Ìtìjú ńlá. Ṣé ó dẹ̀ parọ́ ni? Ó ní ìtìjú ńlá ni pé wọ́n gbọ́ wọ́n fẹ́ negotiate. Wọ́n á kó aṣọ sí wọn lọ́rùn. Wọ́n wá kó wọn sínú inú ológun before you know wọ́n á release wọn. Wọ́n á ti wọnú igbó lọ, wọ́n á ti lọ bẹ̀rẹ̀ iṣẹ́. Kí lẹ expect tẹ́lẹ̀? Tó bá ṣe ọmọ Yorùbá ní inú prison la kú sí. Tó bá jẹ́ ọmọ Fúlàní, àwọn ọmọ nìyẹn tí wọn. Àwọn ọmọ. Ó máa tó yé yín, ẹ̀yin olórí ilẹ̀ Yorùbá, ó máa tó yé yín. Gbogbo wọn báyìí náà rán fa àdìtí. Àdẹ̀ ní dákẹ́ bá a ṣe continue tá a máa pariwo lélẹ̀. Ẹ wo èmi ọmọ yín náà ni. A ní rí jù báyìí lọ. If you are watching for the first time, don't forget to subscribe to our YouTube channel. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ bá wa ń subscribe, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, gbogbo tẹ́ fi ń wò wá kò ní rí lédè yín, tí tẹ́ fi ń gbọ́ wá ò ní di o. A ní rí jù báyìí lọ. Ó dàbọ̀.